àìsí ń bẹ̀ láì bá wọn dá sí báyìí ni gbajúgbajà òṣèrékùnrin Lateef Adédìméjì bàbá ẹ̀ta ṣiṣẹ́ àbẹ̀wò sí Onírìṣà láti lọ ṣe bàbá kẹ́pẹ́ tí Lateef Adédìméjì dẹ̀ fi àkókò náà tó fi tó Onírìṣà létí nípa ti àkànṣe iṣẹ́ rẹ̀ èyí tí ń bọ̀ lọ́nà. Kábíyèsí Onírìṣà náà dẹ̀ sọ di mímọ̀ fún Lateef Adédìméjì wípé kó tẹ̀síwájú láti máa sọ àwọn ìtàn ilẹ̀ Yorùbá ní ìlànà tó tọ́ àti ìlànà tó yẹ. Ẹ wo wọ́n dápàrá o nípa ti àwọn ìbẹ́ta ẹ jẹ́ ká bá wọn débẹ̀ bí ọ̀rọ̀ náà ṣe lọ láàrin Lateef Adédìméjì àti Onírìṣà. Ẹ wo ọ̀yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀. ọkọ mo bí pé ó kọ́ ni bàbá ò mú ọmọ mi dání ọkọ mo bí pé ó fẹ́ tẹ̀sí gbogbo bọ́ sí ìkọjẹ́ kí n ṣe iṣẹ́ ó fẹ́ ṣe iṣẹ́ kan ní ara wọ́n dìde so mo fẹ́ wù lẹ́sẹ̀ kẹta yẹn mo fẹ́ wù lẹ́sẹ̀ kẹta tí o fi pa iṣẹ́ yẹn bí a nọ̀sẹ̀ náà kọ́ láti rẹ̀ táwọn ń kó lọ́wọ́ nínú ẹsẹ̀ kẹta ni ibo ni ṣe kẹta wà láàárín mo ní gbọ́dọ̀ ọ̀bí bo ó ń ṣiṣẹ́. Ó ṣe dáadáa. Òun produce kìíní. Ẹ pàtẹ́wọ́ fún ọkọ Mobi. So ó produce. Mi rò pé kò ní produce. Ó ṣiṣẹ́. A ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ gbogbo. Iṣẹ́ wo ló ṣe? Ṣé ó ń rúgbó? Olówó mẹ́ta wá ní. Pé orúgbó. Orúgbó. Ọmọ yín fìlẹ̀ á. Ó fìlẹ̀ yá. Ó fìlẹ̀ yá. Ó fìlẹ̀ á. Ó fìlẹ̀ yá. Ọkọ Mobi pé ó dẹ̀ dá bàtà mi sọmọ mi lára bẹ́ẹ̀ kí ló lè ṣe ṣe bẹ́ẹ̀. Ọkùnrin àgbà tí ó ṣe ẹ̀. Ọkùnrin kọ́ lọ́kọ́. Ní ọkọ̀ ọkùnrin kọ́kọ́ lọ àdá lé ọkùnrin kí ló lè ṣe jẹ́ àdá ọ̀bẹ ńkọ́. Yóò strong because lóòótọ́ ẹ máa wá dá sábàdà. ṣùgbọ́n àwọn àdá sábàdà àti àwọn àdá kan tó bá gbé lé e lára ó máa ta padà ní tó bá ní òkígbẹ́ ṣé wọ́n mọ òkígbẹ́ mo lè fẹ́ bí o ó wà lórí tẹ̀ tí o ní ayẹta wọ́n ní ìdíyà ṣé o lè lo òkígbẹ́ fún ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kẹta ní ìdí òkígbẹ́ òkígbẹ́ fún ẹsẹ̀ kẹta. As long as you keep working for her. Olórí mo sọ pé Mobi pé àti àṣì olóò máa fi kọ́kọ́rọ́ àṣìkọ̀ṣe ẹgbẹ́ ẹni kò ní wọlé àgàṣọ báyìí ó ti tí àgàṣọ sàkó tó bá lè fẹ́ ṣe àṣì báyìí ó ti ṣe. Ó ti ṣe náà. So òkígbẹ́ ẹlẹ́sẹ̀kẹ́ mẹ́ta